ẹ̀yin èèyàn wa. Justice for Timothy, justice for ẹni tó bá fẹ́ rẹ̀ jẹ, justice for àwọn tí àwọn olówó ayé bá rò pé àwọn lágbára jùlọ, justice for àwọn tí ìjọba fẹ́ tẹ̀ lójúmọ́lẹ̀, ẹ mọ̀ pé tá a wà fún nìyẹn. This time around, justice for Bamise, justice for Bamise tí wọ́n pa nínú mọ́tò BRT ní ìpínlẹ̀ Èkó. Ọmọ tí ń lọ bí oṣù mẹ́sàn-án báyìí, ṣé mo gbà á? Ó ti ń lọ bí oṣù mẹ́sàn-án báyìí tí ọmọdébìnrin kan, ṣé nẹ́tíwọ̀kì yẹn wà òkè? Mi ìfẹ́ kó ṣẹ́jú ni o. Ó ti ń lọ bí oṣù mẹ́sàn-án báyìí tí ọmọdébìnrin kan wọ ọkọ̀ BRT nílùú Èkó. Tí ẹ bá gbàgbé nínú ìtàn yẹn, nínú sítórì yẹn gbà yẹn bá ṣe ń bà bọ̀, ó ní wọ́n pa náà nínú BRT yẹn. Wọ́n gbéyàn mọ́ ní àwọn bus stop bíi 3, 4, 5, 6 lẹ́nu ìgbà tán gbóhùn tán. Létà ni wọ́n lọ gbé àwọn míì níwájú bí àwọn tí wọ́n ti jọ sọ̀rọ̀ pọ̀ wípé bọ́wọ́ ẹ bá ti dẹ o máa bọ̀ lọ́dọ̀ mi. Ìní fẹ́ lọ sí I won't go into nitty-gritty of this matter. Nǹkan tá a fẹ́ béèrè ni màá kàn béèrè. Ṣùgbọ́n tá a padà observe ni pé ọmọ Bamise yìí smart. Ọlọ́run ò pé kó dìndìnrìn tó fi dójú ikú lọ́fọpọlọ wùwà torí pé communication ẹ̀ sharp, ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀. We are able to lay our hands on some evidences that proved to us wípé àwọn tó pa Bamise wọn kọjá àwọn tí wọ́n jọ wà nínú BRT yẹn. Irú àwọn èèyàn wo náà wà nínú BRT pẹ̀lú Bamise? Driver nìkan ni, àwọn tí driver gbé ti sọ̀kalẹ̀ padà ni, àbí nínú àwọn tí driver gbé ló pa Bamise, àbí driver gangan ló pa Bamise, àbí àwọn tí wọ́n ti jọ lọ́rọ̀ pọ̀ ni wọ́n pa Bamise. Justice for Timothy tá à ń kígbe, Ọlọ́run ní kó máa dé ibi tí ó tẹ́ wa lọ́rùn bọ̀, nítorí pé a ní àǹfààní láti gba fiat lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó jẹ́ kí bàbá wa Fẹ́mi Fálànà láǹfààní àti ṣiṣẹ́. Gbogbo charges tí wọ́n gbé wọlé ẹjọ́ tó ń rú yín lójú pé why tán fi conspiracy gbélé yìí, why tán fi murder gbélé yìí, why tí wọn ò ṣe bó ṣe yẹ kán ṣe. We don't have power over that. A dẹ̀ lè question wọn àfi tí wọ́n bá fún wa ní fiat tí private lawyer, independent lawyer, tí ẹni tí wọ́n pààyàn rẹ̀ tó gbé kalẹ̀ tó bá láǹfààní àti lè sọ̀rọ̀ nílé ẹjọ́. Ní a fi láǹfààní tí mátà gbogbo ọmọ Nàìjíríà ló sunkún gbà yẹn, àtàwọn tó wà nílẹ̀ yìí àtàwọn tó wà lókè òkun. Inú àwọn èèyàn bàjẹ́ wípé ẹ jẹ́ kí máa ṣiṣẹ́ wọn, ẹ̀mí kan gbọ́dọ̀ dí kan lọ́wọ́. Inú àwọn èèyàn bàjẹ́ wípé báwo ni wọ́n ṣe ń ṣe báyìí. Ẹ jọ̀ọ́, wọ́n ní àwọn mọ́tò sọ́ọ̀lẹ̀ mọ́ ká máa wọ mọ́tò gáràjì nítorí ẹ̀mí wa, ká má bàa fẹ̀mí wa ṣòfò. Àbí èwo àti mọ́tò gáràjì o àti ti sọ́ọ̀lẹ̀ o, èwo látún wá lè rò pó safe tó mọ́tò tó jẹ́ tìjọba ìpínlẹ̀ ibi tá a wà, BRT. Abẹ́ ẹ̀ mọ́ tán pé BRT ni mọ́tò tí wọ́n ṣe títí ọ̀tọ̀ fún nípínlẹ̀ Èkó, mọ́tò tí wọ́n ń gba káàdì kan tó wọ, tán gba tíkẹ́ẹ̀tì kan tó wọ bẹ̀, mọ́tò tí wọ́n jẹ́ kó yé wa pé ó ní CCTV nínú ẹ̀, mọ́tò tí wọ́n sọ fún wa pé security ẹ̀ wà guaranteed, mọ́tò tó jẹ́ pé àwọn tó ń wà they are civil servants under Lagos state government, mọ́tò tó jẹ́ wípé wọ́n ní wọ́n ń test brain àwọn tó ń wà kán tó fún wọn ní kọ́kọ́rọ́ pé máa wà, mọ́tò tó jẹ́ pé àwọn tó ń wà gbọ́dọ̀ wà lettered, mọ́tò tó jẹ́ pé àwọn tó ń wà gbọ́dọ̀ ní experience, mọ́tò tó jẹ́ pé wọ́n fi yé wa pé kán tó gbàyàn síbẹ̀ ẹni tí wọ́n gbà síbẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọmọlúàbí. I am talking about BRT Lagos State. This irú mọ́tò yìí ilé yẹn wá wọ̀, ó gbé ẹ̀mí ẹ̀ wọbẹ̀, ṣùgbọ́n wọ́n gbé òkú ẹ̀ jáde, wọ́n lọ ju òkú ẹ̀ síbì kan. Ọmọ náà ti bẹ̀rẹ̀ sí ní di wípé àwọn ará àdúgbò ń gbóòórùn kan kó tó di wípé wọ́n rí. Ẹ̀yin èèyàn mi ní Nàìjíríà àti lókè òkun, ẹ wá bi mí léèrè pé kí ló dé tí mo rèsì ọ̀rọ̀ Bamise ń sìn? Why? Ṣé ọ̀rọ̀ Bamise ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni? Why torí Oriyomi Hamzat sọ̀rọ̀ bọ́bọ́ ìdè o? Ṣé kò sọ olóṣèlú kan lọ́ràn sí gómìnà ìpínlẹ̀ Èkó báyìí? Ṣé kò ṣe pé àwọn kan ní lásìkò òṣèlú ó ṣe wú ọ̀rọ̀ Bamise jáde? Ẹ má jẹ́ kí n tàn yín, ẹni abá ta lọ́fà ní jakoro
ẹni tí kò bá ṣe ń tọ́ yẹ kó ṣe tó jẹ́ ojúṣe ẹ̀ kó má dúró ọ̀rọ̀ mọ́ òṣèlú tẹ́ ẹ wọ́n pa Bamise tẹ́ ẹ fẹ̀sùn kàn báwọn náà pa Bamise pẹ̀lú evidences tari tẹ́ ẹ bá ti dájọ́ fún wọn nírèsì ẹ̀ ń sìn ẹ̀rù ló ń bà àwọn fámìlì Bamise àyà wọn ló kó sókè wọ́n ní adájọ́ tí ṣèdájọ́ tí ẹjọ́ Bamise wà níwájú ẹ̀ wọ́n ní adájọ́ dáadáa ni ó sì fẹ́ dájọ́ òdodo wọ́n ní àwọn lọ́yà tí àwọn gbà àwọn ẹbí Bamise gbà àwọn lọ́yà gidi ni tí wọ́n mọ tí wọ́n ṣe ṣùgbọ́n ìṣòro tá a ní ni wípé lọ́yà tí ẹbí Bamise gbà tí this present moment wọn lè sọ nǹkan kan nílé ẹjọ́ àwọn lọ́yà tí ẹbí Bamise gbà tí bá ti sọ̀rọ̀ wọn lọ́yà yẹn ò lè sọ nǹkan kan nílé ẹjọ́ nítorí pé Lagos state government till this present moment wọn issue fiat wọn sign fiat it's only prosecutor inú ń lọ sí court tó kàn raise case nígbà tí prosecutor ń lọ sí court tó ń raise case tí ò sí pé wọ́n sign fiat báwo ni wọ́n ṣe fẹ́ challenge rádaràda tí ẹni tó jẹ́ defence lawyer tó ń ṣe defence counsel kò wá sí court ìjọ tó bá wù ló máa ń wá ó wá ń béèrè fún long adjournment kí wọ́n máa sún sígbà tó pẹ́ Bamise wà ní morgue wọn tí ì sin Bamise o Bamise wà ní morgue as I am talking to you Bamise wà ní morgue wọn tí ì sin Bamise recently òun ní issue kan erupt wípé wọ́n ránṣẹ́ sí ẹbí Bamise tí wọ́n ń ṣọ̀fọ̀ ọmọ wọn pé kí wọ́n wá san close to 600,000 ní morgue tí wọ́n gbé Bamise sí. Can you just imagine the leaders àwọn aṣáájú ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà almost 600,000 ni wọ́n ní káwọn ẹbí Bamise wá san ló ní morgue tí wọ́n tọ́jú òkú Bamise sí. Owó òru ni àbówó ata owó pé ọmọ yẹn fẹ́ ṣe graduation ni àbówó pé ó fẹ́ ṣègbéyàwó àbí owó pé ó ṣoríire kan àwọn tó ń ṣọ̀fọ̀ ọmọ wọn lọ́wọ́ just because we have not done the needful just because àti gbèsè wa dé gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. I am calling on Lagos state government today. I am calling on Lagos state government. Babajide Sanwo Olu. Tolóyè ni wọ́n ní àbí Babajide. Mr. Babajide Sanwo Olu, Lagos state government. I want to believe you are not aware of this. I want to believe you are not well informed on this matter. That you need to sign the fiat for the private lawyer to pursue this matter. I want to inform you, sir, that the appropriate quarters that are supposed to inform you, correctly, they have failed woefully in carrying out their civic responsibilities to tell you the true situation of the matter, the reason why you have to sign the fiat for these people. Your signing of the fiat will exonerate you, sir. Signing of fiat will exonerate you because I want to believe Lagos state government only employ driver to a BRT. Lagos state government only BRT. Under Lagos state government, the prosecutor were, for God's sake. So are we doing case against ourselves? Because our family Bamise abi, ó yẹ kí sue Lagos state government gan ma wọ́n tán máa sue. Yes or no? Ó yẹ kí sue Lagos state government gan ma wọ́n tán máa sue. Do you want me to believe that because of that, there's a sign fiat? Or what is really going on? Ọmọ Nigeria ò ní interest mọ́ lórí ẹ̀ so that you can do whatever you want on the matter. Lagos state government, Babajide Sanwo Olu, please, if truly Lagos state government knows nothing about the death of Bamise, please sign the fiat. Sign the fiat. Let this matter be pursued appropriately. DPP. Then DPP, Lagos State DPP. Public Prosecution. Department of Public Prosecution, Lagos State. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run.
do the needful. We are interested. A fẹ́ mọ̀ tí ó ṣẹlẹ̀ nípa matter yìí. Tẹ́yìn bá ti sign fiat. Tẹ́yìn bá ti gbé report yín jáde according to evidences tó wà níwájú DPP. Ìyókù kù sọ́wọ́ adájọ́. Ẹjọ́ ti wà nílé ẹjọ́ fine. Irú ẹjọ́ wo ló wà nílé ẹjọ́? Ǹjẹ́ agbára fún wa láti ṣe ẹjọ́ bó ṣe yẹ ká ṣe? Ǹjẹ́ ẹ fún wa? Ǹjẹ́ constitutional rights ta ní láti ṣe ẹjọ́ bó ṣe yẹ ká ṣe? Ǹjẹ́ Lagos state government fún wa? Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Bamise? We care to know Lagos state government. Babajide Sanwo Olu, you are known to be a responsible and responsive governor. You have done a lot of good things in Lagos State. We appreciate you, sir. But please, as a father, please, put yourself in Bamise's father's shoe. Help us to sign the fiat. Sign the fiat before 5th of December this year that we are coming back to the court. Let's hear from Bamise's sister. Let's hear from Bamise's sister. Oyama. Ẹ tún ti ń sunkún. Ẹ má sunkún. Sorry. I am Ayanwola Oluwadamilola, late Bamise senior sister. Many people has already known me. You have seen me several times. Not because my late sister wants to do a wedding or want to marry to a billionaire, but just because Lagos State killed her. That is why my family, myself, and Bamise herself was known all over the world. The fiat we requested for is over 5 months now, if I am not mistaken. We submitted the fiat, but I'm not sure if the fiat was tabled before the number one citizen of Lagos State, which is our governor, Babajide Sanwo Olu. We, the family of Ayanwola Oluwa Bamise, we are not happy with the way things are going in the court. We are not happy. Our parents cries every day over Bamise. What if it was only Bamise that they had as their child? There are many people now giving birth at their old age. What if she's the only one? Now, our governor. Yoruba. Our governor, you are not doing anything, sir. Ṣe nǹkankan, sir. Honestly speaking, ṣe anything. Because tó bá yẹ pé ṣe nǹkan ni, ó yẹ kí ọ̀rọ̀ ẹ̀mí wa kó jẹ́ kókó fún yín. Not properties alone. Kì í ṣe campaign nìkan, sir. It is not only the campaign. Ẹ̀mí wa yẹ kó jọ yín lójú, ó yẹ kó jẹ́ number 1 priority fún yín, sir. Case one in court, Adake láti joy. People have been saying many things towards the family. Npe bóyá ti fún wa ní nǹkan la ṣe sọ̀rọ̀ mọ́. Bàbá tí àbá tètè rí yín, sir. 30 of this month ní birthday Bamise, mo ní gift fún yín, sir. Inú mi dẹ̀ máa dùn, sir, tẹ́ bá yẹ pé ẹ̀ ń gbọ́. Inú mi máa dùn tó bá yẹ pé ẹ̀ ń gbọ́, torí ọmọ yẹn, she was a virgin nígbà tí wọ́n pa. Ẹ̀yin dẹ̀lẹ́ gbà sí ibi iṣẹ́ o, iṣẹ́ ìjọba ni o, because ẹ lè employ anybody. Kẹ́ máa mọ̀lé, kẹ́ máa mọ̀ ọ̀nà ẹ̀. Wọ́n ṣàmá ní guarantor. Wọ́n ní guarantor now. Raphael, Mr. Raphael tí mo rí ní BRT office nígbà yẹn lọ́hùn. Ṣé bó sọ fún mi pé CCTV wà nínú mọ́tò yẹn?
kí ló dé tẹ̀ fi grant wà ní fiat ṣé ilẹ̀ lọ́mọ ni àwa la lọ́mọ náà. tí mo ṣe wà yìí ọmọ mi tí mo bá mú mo yan olúwa tí mo nà nínàkúnà tó bá fẹjọ́ mi sùjọba ó ní bẹ́ẹ̀ ṣe máa ṣe mí ká má tí wàá sọ pé ẹ pa wá lọ́mọ ẹ̀ tí ẹ̀ bójú wò wá mọ́ èmi àwọn òbí mi gan òjò yín lójú kí ló dé bẹ́ẹ̀ ṣe ṣe wáyé ò dá o Mr. Governor you should come out now. You should come out now on Bamise's case. We are not sleeping. Kò dẹ̀ ní súwa kò ní rẹwà o. Lágbára Ọlọ́run. Gbogbo quiet láti joy is because a fẹ́ follow à ń ṣèṣe pé Kristẹni ni wá. Ẹ dẹ̀ rí wa as Christian. Ẹ rí wa ń pé àlówó àléèyàn. Ṣùgbọ́n alẹ́jẹ̀ lọ́rùn àdẹ̀ lọ́lọ́run. Gbogbo ayé ló ti mọ̀ wá. Ṣebí ìgbà tí ìyàwó gómìnà first lady tí wọ́n wá sí ilé wa wọ́n rí létà ń gbé wọ́n dẹ̀ mọ̀ pé Ọlọ́run ní security wa tọ́mọ Yorùbá sí nǹkan tó ṣe yẹn wọ́n fi àbúrò mi ṣàríkọ́gbọ́n ibi wọ́n fi àbúrò mi ṣe security nílùú ìlú tó lọ́ba tó níjòyè. Everybody sí wọ́n bá fẹ́ jáde wọ́n á ti sọ fún family wọn bí báyìí ni mò ń lọ àwọn míì take picture nítorí nǹkan tó ṣẹlẹ̀ sábúrò mi many things láti gbọ́ lẹ́yìn nǹkan tó ṣẹlẹ̀ sábúrò mi mọ́tò ìjọba tó yẹ ká fẹ̀yìntì ká sùn ká relax nítorí pa jí láàárọ̀ kùtùkùtù kúrò nílé tó yẹ ká kí ibẹ̀ yẹn jẹ́ relaxation center fún wa ká tó dé destination wa. Ọmọ ẹ wá wọnú mọ́tò rẹ̀ pa orí òfò kó tó kúrò lé ẹ̀dọ̀ orin o all because ó fẹ́ lọ bá ìyàwó brọ́dà mi tí yẹn ń rọbí lọ́wọ́ ọmọ yẹn délé ayé kò rí ẹ̀gbọ́n ẹ pa Bámisé fún mi. Mo lọ sọ́dọ̀ àwọn òbí mi mo dẹni tí ò lè lọ sọ́dọ̀ àwọn òbí mi mọ́ torí tó bá ti rí mi báyìí ló máa ń sunkún wọ́n máa ń rò pé àwọn rí Bámisé ni ibi tèmi àtọmọ yẹn jọra wa dé ìyá tó dẹ̀jẹ̀ lé wa lórí go fẹ́ lè dá wa mọ̀ wọ́n ẹ dẹ̀ pa ọmọ yẹn síbẹ̀ fún wa ẹ tún wá pè wá pé ká wá sanwó mọ́ọ̀g ẹ wá bẹ́ẹ̀ fi ṣe pòlítíkù kíní àbí no you can't do that with us we are fucking poor masses but alẹ́jẹ̀ lọ́rùn. And we will not take it. The way things are going in the court, we don't want it. Grant wa ní fiat. Fiat yìí àti request fún fiat over 4 or 5 months now. The grant wa. Kí ló dé tẹ́ fi grant wa ní fiat. You cannot kill us. You cannot arrest the killer. Is he not a worker? Ìjọba ló pa wá lọ́mọ, ìjọba ló gbé lọ sí court, ìjọba ló ń dájọ́. For what? We don't want that. Ẹ fún wa ní fiato. Àjẹ́bẹ̀. Ọjọ́ birthday Bámisé. Èmi ẹ̀gbọ́n Bámisé promise Mr. Governor ní nǹkan. I will keep it until that day. Ọlọ́run adẹ́mi mi sí. Adẹ́mi gbogbo wa sí. Your Excellency, sir, I have a gift for you on her birthday. Because ọjọ́ ìbànújẹ́ lẹ́fẹ́ ṣe fún wa. Ọjọ́ ẹkún, ọjọ́ ọ̀fọ̀, ọjọ́ ìrora. Mo sọ fún yín, mo ní ẹ̀gbọ́n Bámisé tí Bámisé tẹ̀lé nípò wà ní oyún, ọmọ ẹ̀ dákú kò gbọ́dọ̀ kú. Your Excellency, sir, kí ẹ̀ nípa ẹ̀. You don't bother about her. Ọmọ ẹ̀ tún bímọ. Ẹ mọ iye àwọn tẹ́ fẹ́ panu ẹbí mi tọ́lọ́run ò gbà fún yín ni. Ṣé ìjọba mùjẹmùjẹ?
Madam, ẹ má bínú, ẹ jẹ́ kí a filẹ̀ bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní tẹ́yẹ̀ bá ro dídùn fún yóò ọ̀rọ̀ adégun. Èmi kàn fẹ́ rọ ìjọba ìpínlẹ̀ Èkó, Babájídé Sanwo Olu, DPP Lagos State, àti gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ bá kàn. Ẹ bá wa Attorney General, Chief Justice of Lagos State, Abolade Kazeem, àti gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ bá kàn. Ní ìbárọ̀ yìí, ẹ bá gómìnà, ẹ bá àwọn èèyàn ìṣèpàdé, ẹ grant fiat, ẹ grant fiat, àì grant fiat yóò fún ọmọ Nàìjíríà nítumọ̀ míì, àì grant fiat kò ní jẹ́ àdákẹ́, yóò wá dàbí pé àwọn olóṣèlú kan ni wọ́n lọ bá àwọn fámìlì yìí tán ní kán máa ṣe tán ṣe. Ẹ̀yin ẹ tiẹ̀ dán wa wò bóyá olóṣèlú ni àbò olóṣèlú kọ́, ẹ̀yin ẹ grant fiat yẹn náà kẹ́ ẹ wá wò bóyá aṣọ nǹkankan àbá ní sọ nǹkankan. Ẹ bá grant fiat lọ́la ń sìn, á dúpẹ́ lọ́wọ́ yín ni. Agbẹjọ́rò ta nígbàgbọ́ nínú ẹ̀ ń wá sílé ẹjọ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀, it's not on the matter. Prosecutor àwọn náà ṣe yọ́bọ́. How do you want us to believe pé agbẹjọ́rò ọ̀daràn kì í ṣe agbẹjọ́rò ìjọba? Báwo lẹ ṣe ọwọ́ wo lẹ fi mú? Ṣé wọn ò gbé fiat díwájú yín ni àbẹ́ ẹ̀ mọ̀? We are just begging you, sir. We know you can do it, and we believe there is disparity between the right and the wrong. Adẹ̀bẹ̀ yìí torí Ọlọ́run, ẹ bá wa grant fiat yẹn. Tẹ́yìn bá ti grant fiat yẹn, nígbà tí ẹ kàn ń ṣe bí mọ̀mọ́ tí ń fọ̀rọ̀ mọ́ra ìlọ́rùn ni. I grant fiat àwọn èèyàn kàn máa ro oríṣiríṣi nǹkan ni. Pé àbí ó ní nǹkan kan tí interest tí gómìnà Èkó ní ni, àbí àwọn kan ní àgbọ̀dọ̀ ọmọ sọ táwọn èèyàn máa ro ní o. Káwọn máa sọ ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́, a ní àǹfààní láti sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n a ní àǹfààní lábẹ́ òfin láti béèrè ìdí tẹ́ fi deprive wa ní right tá a ní láti gba agbẹjọ́rò tiwa tí ó bá wa ṣẹjọ́ wa gangan. Yes, tí a bá ní àǹfààní tá a lè wọ ọ́fíìsì yín bó ṣe wù wá, a lè bá gbogbo ọmọ Nàìjíríà tún bẹ́ẹ̀ náírà àti lókè òkun sọ̀rọ̀, a dẹ̀ lè bá yín sọ̀rọ̀ through this medium, through this platform, tá a sì mọ̀ pé àwọn èèyàn yín wọ́n ń wò wá. Àwọn fásitì rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní gbogbo Nàìjíríà, tẹ́ ẹ bá wo show yìí, ẹ bá wa send ẹ̀ sí Babájídé Sanwo Olu, gómìnà ìpínlẹ̀ Èkó, àti àwọn tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n jọ jẹ́ èèyàn wọn, kí wọ́n tètè bá wa ṣe nǹkan lórí fiat. Ìyẹn nìkan làwa fẹ́ lọ́dọ̀ yín o, ẹ grant fiat yẹn. Ìsìn ni wọ́n sọ pé àwọn kan lọ́nà kan o, àwọn ẹgbẹ́ òṣèlú kì í ṣe ẹgbẹ́ òṣèlú o. This one has nothing to do with politics. Nothing to do with politics. Please, tó bá yẹ pé olóṣèlú ló gbé ẹ̀gbọ́n Bamise wá sọ́dọ̀ tèmi Oriyomi Hamzat, èmi ò ní dá wọn lóhùn. Tí mo bá dẹ̀ rí pé gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe lẹ ti ṣe, wọ́n kàn fẹ́ báyìí ló kọjẹ́, àbọ̀ fẹ́ politicize matter yìí, I will not listen to them. But èmi ń bẹ̀ yín, ẹ̀yin ẹ grant fiat yẹn, kí wá tún wọn tí wọ́n sọ pé ẹ ṣe. Ẹ̀yin ẹ grant fiat yẹn, kí wọn tí wọ́n sọ pé ẹ ṣe. Ẹ grant fiat yẹn kí lè ọ̀la tó ṣú, bí n bá tún ní padà wá dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun o, gómìnà dáadáa ni ẹ tó ẹ kéèyàn tẹ̀lé ni. Ẹ bá grant ẹ̀ náà. Gbogbo ara mọ bí tábí amọ́ ń kọ̀dí sí bí tábí amọ́ ti ń bí maka tó pé kó lóyún ọkọ̀dí náà nígbà tí ń rọbí. Gbogbo wa ní òṣòwò ògùn, gbogbo wa là ń bímọ. Àwọn ẹbí Bamise mọ̀ wípé kò sí ìdájọ́ tó lè dẹ́mi ọmọ àwọn padà, Bamise ti lọ. But wọ́n fẹ́ ìdájọ́ òdodo, èyí tí ó fún ẹni tí í ṣe agbẹjọ́rò tí wọ́n nígbàgbọ́ nú ẹ̀ láǹfààní láti tan ọ̀rọ̀ yẹn wá fi ìdí kókò táṣì rí ẹni tó pààyàn ó fi tú. Mo sì mọ̀ pé ẹ̀yin náà fẹ́ wọ́n pààyàn. Ẹ̀yin náà fẹ́ wọ́n pààyàn náà, bóyá ẹ̀ tí ẹ̀ mọ̀ gan pa ti request fún fiat. Ẹ lè mọ̀ bẹ́ẹ̀ yẹn o. Ẹ máa wo àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe máa sọ gómìnà lẹ́nu nu o. Fáìlì tó yẹ ká gbé wájú dédé wájú tó gómìnà ẹ gbé débẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ló kọjẹ́. Babájídé Sanwo Olu èsè irú èèyàn báyìí yóò ti sáì rẹ. Káti ẹ̀ wá ní wọn gbọ́, wọn ó ti gbọ́ ilé ìbáyìí. Ẹ sà bí wọn ò bá gbé wá dọ̀ yín, ẹ béèrè fún fiat. Request tí àwọn family tí agbẹjọ́rò àwọn family Bamise tí wọ́n present before the DPP, before the Ministry of Justice. Ẹ̀yin ó rí pé ẹ̀rẹ̀kẹ̀ sign ẹ̀.
ẹ ṣe àdúpẹ́ o nígbà tá à ń dúró de kẹ́ grant fiat à ń dúpẹ́ lọ́wọ́ yín in anticipation pẹ̀lú gbàgbọ́ pé ẹ ṣe tẹ́ ẹ bá ṣe à ń padà bọ̀ sà tẹ́ ẹ bá ṣe à ń padà bọ̀ ṣùgbọ́n padà bọ̀ kẹ́ ẹ ṣeun lọ dà ẹ gúnlé ayọ̀ o ẹ̀yin náà ò ní fojú sunkún ọmọ o ẹ̀yin tẹ́ ń wò wá ẹ mọ́ politicize matter yìí ẹgbẹ́ òṣèlú PDP àrán yín ṣẹ́ o ẹgbẹ́ òṣèlú Labour Party àrán yín ṣẹ́ o àrán anybody ṣẹ́ o àrán anybody ṣẹ́ o àìṣe politician o àìṣe politician jẹ́ wọ́n gbọ́n tá a jọ sọ. À ń ṣe politician ẹbí Bamise ò kì í ṣe politician we know nobody. Àwọn politicians tá tiẹ̀ ti mọ̀ gan lórí ọ̀rọ̀ Bamise ni gbogbo èèyàn tá ti mọ̀ lórí ọ̀rọ̀ Bamise ni ara abiyamọdẹ ló ta wọn à ń ṣe politician o àmọ́ anybody o. Ṣé ti gbọ́. Ìgbà tí wọ́n pe brother mi tí wọ́n ṣe transfer sí. má ṣe yọnu lọ́bẹ̀. À ń ṣe politician o à ń ṣe politician rárá. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀yin olóṣèlú ẹ má kọwọ́ bọ̀ o olóṣèlú tó náà bímọ tó náà fẹ́ fojú sunkún ọmọ kọ́ mọ́ fi ẹkún àwọn ẹbí Bamise kọ́ mọ́ fi ṣòṣèlú o kọ́ mọ́ fi ẹkún àwọn ẹbí Bamise kọ́ mọ́ fi ṣòṣèlú o this is not politics kẹ́kàn bá grant fiat yẹn òun làwa béèrè fún it's unfortunate wípé ọ̀rọ̀ yẹn ò tí ì dé ẹ̀ tí grant ẹ̀ láti bí oṣù márùn-ún it's unfortunate pé wọ́n tí ì sí Bamise till now it's unfortunate pé mátà yẹn ò tí ì máa fún wa ní kọ́lọ̀ wípé ọ̀rọ̀ yẹn fẹ́ yanjú tá a fi wá gbé jáde lásìkò yìí ẹ má bínú mo mọ̀ pé kò lè affect anything you will tẹ́ bá ti do needful ó tún máa ràn yín lọ́wọ́ ni I'm very sure of that ẹ jọ̀ọ́ ẹ gbà mí láàyè láti padà wá sórí show yìí as soon as possible láti wá appreciate yín pé ẹ ṣe tẹ̀tí grant fiat lórí ọ̀rọ̀ Bamise ẹ ṣeun o Oriyomi Hamzat ló kọ tèmi à ń béèrè fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Bamise lẹ́yìn yẹn kò sí nǹkan kan mọ́ God bless you.